ọ̀rọ̀ tó lọ ẹ bá wa kíyèsí. ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ kẹ́fọ́júra gbà wọlé. iṣu di wíwọ́n àgbàdo ṣẹ́ra lọ́jà òṣìṣẹ́ ò lè jẹ́ ń kánú ṣiṣẹ́ tún wá dàbí ọ̀lẹ. Orin Sàní Aládé ni àwọn yẹn wọ́n ti wo físàn ọjọ́ ti pẹ́ torí wọ́n ti wo ohun tí ń bọ̀ lẹ́yìn wọ̀ọ̀la wọ́n tí wọ́n rí ńgbà náà lọ́ọ̀ ní ṣẹlẹ̀ lásìkò tá a wà yìí. ẹ̀yin yẹn wá orúkọ mi ò padà Abdulsemiu Tiamiyu ni orúkọ mi jẹ́ tí gbogbo wa mọ̀ ní Àgbà Akin. Òṣìṣẹ́ ò lè jẹ́ ń kánú àwọn ṣiṣẹ́ iṣẹ́ tó wá dàbí ọ̀lẹ. Kí ló dé kí ló ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa? ọ̀rọ̀ yìí fi àpérò. Ọ̀rọ̀ tó ń lọ wa lọ́sẹ̀ yìí ó dá lórí ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè wa Nàìjíríà nítorí pé àwọn ìjọba tó wà lóde yìí gbogbo ohun tí wọ́n ṣe àdéhùn fún wa wọ́n fẹ́ẹ́ ṣaláì má tí ìmú kankan ṣe nínú rẹ̀. Àwọn ni wọ́n sọ fún wa pé táwọn bá dé ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ tó yẹntánì yóò wà fún àwọn ọmọ tálíkà. Wọ́n ní àwọn ó ṣe títì tó dáa, wọ́n láwọn ó fún wa níná, ìyẹn iná mọ̀nàmọ́ná tá a máa lò láti gbàdégbà. Gbogbo nǹkan wọ̀nyí ètò àlàáfíà ń bẹ́ńbẹ́ kò sí èyí tí wọ́n rí ṣe fún wa. Ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ ò ríṣẹ́ ṣe mọ́, àwọn oníṣẹ́ ọwọ́ gan ò ríṣẹ́ ṣe, àwọn tí ń ṣiṣẹ́ ìjọba kò ṣẹ́kùnwó fún wọn, owó tí wọ́n ń gbà gan kò tó ra nǹkan kan lọ́jà. Ẹ máa wo ìgbà tí wọ́n fi gbàjọba wọ́n ní tí àwọn bá dé orí ipò àwọn sọ epo rọ̀bì di 45 náírà, 40 náírà àti náírà 5. Àmọ́ nígbà tí wọ́n dé nísìn ó ń léwó sí lójoojúmọ́ ni gbogbo nǹkan wá ń dojúrú lójoojúmọ́ sí i. Nínú COVID-19 láti kú o, à ń bọ́ ta gẹ́lẹ́ báyìí ká máa farabalẹ̀ pé tó bó nílùú ó ṣe rí. Ìjọba tún fowó lé owó epo. Àfẹ́kẹ́yìn tẹ́ ń wò wá nílé kí lè ròyìn lórí ètò ọrọ̀ ajé bí gbogbo nǹkan ṣe ń lọ. A fèsì látọ̀dọ̀ yín, àmọ́ pàápàá jùlọ ní tí a ń fẹ́ ni pé gbogbo bá ṣe ń jù sí yín ẹ̀yin náà ẹ máa bá wa jù sí àwọn èèyàn yín, ẹ máa bá wa jù sí everybody káàkiri kí wọ́n lè mọ̀ yìí pé ètò ọ̀rọ̀ tó ń lọ TV kò dúró lójú kan. Gbogbo ọ̀nà la máa gbà yọ sí wa lórí ọ̀rọ̀ tó ń lọ TV. Ẹ máa subscribe sórí ọ̀rọ̀ tó ń lọ TV, ẹ máa share rẹ̀, mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ máa like ẹ̀. Ẹ̀yin la máa bá, àwa lẹ́ máa rí. Orúkọ mi ò padà Abdulsemiu Tiamiyu Àgbà Akin. ọ̀rọ̀ tó lọ